kò bọ́lá jẹ́ ara mi níṣẹ́ wà bíbù àtọ̀dá onímọ̀ tó pọ̀ Pasuma láti kún mi àti èwo lọ́ba fi kún rẹ̀ torí pé àkíkóríṣi nínú ayé ṣe ló yẹ ká yan àwọn akíjà ní dání ó yàtọ̀ gan sákídáre ọpẹ́ fọ́lọ́run akíyan láyọ̀ Ọlọ́run fún wa àṣewà bíbù dàrẹ́ lóore tó bá fi fún wa iná ló fi máa lọ ṣẹ́rọ mọ́tòkùn bí ní ọjọ́ àtọ̀dájọ́ bàbá tóbi àdàmọ́ babalágége. ṣúbíà yẹn láwọn afáwọ̀ òrí tú mọ́tò afáwọ̀ kan jò ní ó ní ìgbà tí wọ́n fẹ́ mú Jésù àwọn lẹ́yìn wọn ti gbà bọ̀dẹ̀ wọ́n ní ayé àlọ́ sọ ẹ̀ àdíìsì wọlé ti kà pé ìgbà tó fẹ́ mú ọmọlẹ́yìn ló lọ́gbà bọ̀dẹ̀ nọ́bà owó gbowó wọlé ti kà fíìmù lẹ́ ń wò fíìmù lásán lẹ́ ń wò torí kò sádìsì tó sọ̀rọ̀ ń pa tẹ́ ń sọ yìí kò dẹ̀ sáyẹ̀ ẹyọ kan tó sọ pọ́nmọlẹ́yìn ló fi hàn torí ìbéèrè márùn-ún ló wà láàrin ṣúbíà yẹn Ọlọ́run tó sọ ọmọ tó ń sọ wọn ò lè dáhùn ẹ̀ táyé parẹ́ nínú ẹ̀ mo jù sí ìyá àjẹjọ yẹn tẹ́lẹ̀ lè dáhùn ẹ̀ kò sí pásọ̀nù láyé àtọ̀ tó lè dáhùn kò sí pásọ̀nù láyé àtọ̀run tó lè dáhùn ẹ̀ náà ni máa ń sáfẹ́ mi wọ́n máa ń sáfẹ́ wọ́n máa ń lágùn máa ń níye kiri ni wọ́n máa ń sáfẹ́ mi ni tó wọ́n mọ̀ pé ó wà ńlẹ̀ wọ́n mọ̀ kò sí ńlẹ̀ fún yẹn èmi tí tó máa ń dùn pé oníbèrè ò sí wọn ewé kọ́kọ́ àwọn wá ni wọn pé wà lẹ́fẹ̀ẹ́ lẹ́yìn o ẹ má jà lọ yẹ ara wa o èyí tí ìmọ̀ kankan ẹja lọ bá òun náà ní ẹ má kọ́ gògò ẹ̀fún ẹlẹ́mi tó wà yẹn wọ́n á dúró kò mọ́ ju káyọ̀ akọ́ wọ́n lọ èmi ẹ bá ní béèrè kó jáde sí mi sẹ́ pásọ̀ máa sáfẹ́ mi náà anyway tí wọ́n mọ̀ pé ó wà ńlẹ̀ wọ́n mọ̀ pé kò sílẹ̀ fáwọn yẹn náà máa ń sá fún wọn bọ́ọ̀ mò ń lọ gbé sàǹsìn kí ẹ̀wọ́n kan jókòó dè mí bẹ́ẹ̀ máa ń jókòó dè wọ́n àwọn tí máa ń rìn wọ́n káàkiri tí mo rìn wọ́n káàkiri wọ́n ká máa pé yá lọ bá wèrè sọ díẹ̀ náà máa rìn wọ́n tó jáde ni bọ̀ yẹn máa kó lọ bá pé òun bọ̀ bí a máa dúró díẹ̀ wọ́n á gbẹ̀ àwọn rèé ẹlẹ́bi bí wọ́n ti wá òkè àwọn ẹlẹ́yìn ìsáǹgì ni ẹ má yọ̀ wọ́n gòkè o. ṣé dáwà eléyìí aláìláìlá mo rántí ijọ́ tí mo lọ sí tó ń ṣe 48th anniversary baba akéwkéwé ọmọ mi kan baba aṣèwé ọmọ mi létí mẹ́ẹ̀ ọ̀rọ̀ ẹ̀ pọ̀n ọ̀rọ̀ kí mo gbé ọ̀rọ̀ ẹ̀ pọ̀n ìjẹ́ èmi kan lọ́kàn ìbáṣe pé kémi náà wá bàbá lálàyé bàbá kéwkéwé Bọ́lájí alágbọ̀nsá náà wà láyé jọ́nà lọ́hùn àtàwọn pásítọ̀ méjì kan yẹn gbégò sórí wáyé wọ́n ti jọ sọ̀rọ̀ kémi tó dé mo pẹ́ dé tó mo níwà síjọ yẹn bá ní mo ní béèrè kan sa mo ní kí ni béèrè ọmọ yìí mo ní múra náà mo ní wà sí ni o mo kàn sáré yà ni mo ní sà irọ́ mo ti wá sí bọ̀ níjọ́ Friday ni mo ní ṣé àwọn bàbá tó jókòó yìí wọ́n máa ń parọ́ fún wa ni inú ẹ dùn ọmọ yín ló ń takò yín lójú yín wọ́n parọ́ fún wa ni àwọn tí wọ́n ní Jésù ní ọ̀nà títà àti iye irọ́ náà pa fún wa àwọn náà gbèrò ọ̀run pa gbẹ̀yìn tẹ́ ẹni báyìí bùkún àwọn kan máa sòtọ́ fáwa lẹ́yìn ẹ jọ̀ọ́ ẹ bá mi tú àárín yẹn sà ó bá tú mo ní ẹ sà ń tẹ́ tún ẹ jọ̀ọ́ ṣé mo lè kọ́mẹ́ǹtì sà o lè kọ́mẹ́ǹtì náà nígbà tí mo fún ó ní bẹ́ẹ̀ni sọ̀hún sáwó ló ń ṣe ó ní mọ́pẹ́ mọ́ fún ó lóun pé sàṣàṣà lọ́ọ́ fún mi ó ní ó fẹ́ pọ̀ mi wọlé ó má lo sàmọ́ sáwèrè ó lò fún mi ó ń wọ́n ó ní ẹ̀sùn sà sáwèrè ó ní yẹn ó ní ẹ̀sà ẹ̀ má bínú sà mo ìbí gbégbé ẹlẹ́ni kì í sọ̀rọ̀ náà nígbà parí wa ni Aláàjì Bọ́lájí lójú mi ni o bá ṣe ṣe kí ni ìkọ́ yìí náà
bless lọ́mọ yìí pa láyìn jọ́nà lọ́hùn bless lọ́mọ yìí tó bá lọ́la mi ni wá o tó bá lọ́la mi ni wá tó láà kì í ṣe báyìí náà ẹ bó ṣe ń wọ́ mi ó lè mẹ́pọ̀ àgbàlagbà wọlé ń gbangba mo ní wá bínú sà má kí mi ó sì dìjà wàhálà ẹ̀kọ́ wa ń jọ kejì torí mo yọ wá bọ̀ kó wá ẹ wọ́n sì dìímù náà tí bá ṣẹ́gun ṣọ́ ní bá rẹ́ ńgbà mo wọ́ ọ̀tán tí mo wọ́ òun jọ ta lọ ẹn tó organize programu yẹn kátà yanjú ẹ̀ ó wá bá mi ní ọ̀sẹ̀ tó tẹ̀lé pé ẹn káwọn ń gbébọ̀ lọ́tẹ̀ yìí TJ kalẹ̀ jáyé ni o tó jẹ́ deputy Fadébóyè ń gbà yẹn pé èyí mo bá ṣe ń jò ní ìṣó ní bá rẹ́ ó ní tí mo bá wà ń bẹ̀ òun ò ní wá tí wọ́n máa yàn lójú sí ọ̀rọ̀ àwọn máa tó gbogbo tí ẹ kó tọ́ bọ̀ á lè wà ló sá fún kátà wájú àníyàn òun fẹ́ kí n wá bọ̀ kí kàn ó jàlámíà kí n jókòó sáàrin èrò kí n disguise òun kàn fẹ́ kí n wá mo ní màá wà bá jókòó sáàrin èrò bàbá àmọ́ alága àti kàrìyànú jọ ṣe dìbéètì lórí Abrahamu wọ́n ti sọ̀rọ̀ tán kó dẹ́ kan mí kàrìyà ẹ̀dẹ̀ gba ṣe ní báyìí gba makofóònù wọ́n gbọ́ ṣe báyìí mo sábà pé ta ló ń wá ó tún owó orúkọ yà mo mọ̀ kí wàá wá jáwé bọ́ọ̀ta mo mọ̀ kí wàá wá mo ní mo wá lóòótọ́. òun ló kú rí yín fún rẹ̀. ó ní mọ̀ kí wàá wá ò ní wá kẹ̀ mọ̀ kí wàá wá mo ní béèrè o ẹ̀yin gbèmí jáde o ní ok béèrè ẹ béèrè ní ẹ ṣeun sà mo ní n tí òye mi rèé sà kí ló kan Christian pẹ̀lú Abrahamu ẹ wá ń dìbéètì rẹ Abrahamu kí ló kàn yìí. ìbéèrè ńlá. kàyọ́ fi pàmò fóònù fi bá kàn ní sà excuse me ẹgẹ ń gbọ́ mo mọ̀ dáadáa ẹgẹ ń dà lóhùn ẹ má yẹ wọ́n sí yẹn mo sí gbàgbé rù mo mọ̀ kí wà wá mọ̀ kí wà lè béèrè tó ń béèrè. mo mọ̀ kí wà béèrè. ẹ wẹ́ Abrahamu Muslim náà gbọ́ alámọ̀ yẹn kàìjà ẹni à àyù. kí lọmọ yìí ń sọ. mo náà mọ tó ń wí ó mọ̀ kí mo dúró kò ní sọ ní mo fẹ́ gbọ́. agbo yẹn sún sọ́dọ̀ ọlọ́ta fi lọ lé ní àgbẹ̀ ọ̀nìgbè ṣé comparative ha la ilaha illallah oh alhamdulillah alhamdulillah alhamdulillahi rabbil alamin. wàláhì Ọlọ́run fi rán mi gidi ni Ọlọ́run gbọ́. alhamdulillahi. káwọn bá ń jà náà bí Ọlọ́run lórí comparative bá rí jà náà bí comparative káwọn bá ń jà náà bí lórí comparative yìí wàláhì mi ni. agùnmánìyè tún kọ́ tẹ́lẹ̀ náà o. ìwọ̀n bá kọ́kọ́ tiẹ̀ gé. agùnmánìyè. tó bá pẹ́ àná bí Ọlọ́run wà comparative mi máa jà náà bí òun. tó bá jẹ́ mo kọ́ lọ́kọ́ ṣe wàhálà tí wọ́n nìyẹn ẹ̀yọ tó bá jẹ́ kú o. yọ tó bá jẹ́ kú o. yọ tó bá jẹ́ kú o. pèmí náà bí Ọlọ́run ṣòro sí ẹni yẹn. wàhálà ẹni yẹn. wàhálà ló bá ẹ. now mo lọ ní pé Ọlọ́run wa ní ẹ̀mẹ́rin yóò tẹ́ gbò tó lẹ̀ ń sọ ẹ̀rí wà bẹ́ẹ̀ náà kò tó ní pé àwọn èèyàn wa ò mọ̀ náà ṣe lè analyse ọ̀rọ̀ yẹn náà sọ pé gbé lọ síbo. a ní gbàtà ṣàpé gbàtọ́ mú láti mọ́lẹ̀ ní gbogbo ìpá àṣàbò tó yẹn ó jókòó ló bá ní àwa ṣẹmọ̀ ọ̀dẹ̀ tí ní ibi tí mo jókòó sí àwa bá ń fi fóònù àfihàn ìkọ́dù ìtàn wí àbò tó kàn rí pé bí jáwé jókòó sọ́mọ́ àríkọ́dù mẹ́ẹ̀kẹ́ ó wà kan ayọ̀ spíkà kan ìwáyà spíkà kú ò mo ní kí ló dé wọ́n dẹ̀ yọ àsọ̀rọ̀ ẹ̀yin bọ́ọ̀sì ẹ lọ sórí kejì nǹkan wà mẹ́ẹ̀ ẹ̀ tó lọ́ máa rìkọ́dù mẹ́ẹ̀ wá wọ́n ní kọ́ fẹ́ yọ ọmọ ni ó yọ sí àṣọ jẹ́kúrú yẹ pé o n tó dá wa lára gangan nìyẹn o kò ṣe máa spíkà bíi náà ṣá nígbọ́n tó ń wájú náà ẹ̀yọ̀ kí náà yọ spíkà fún náà tó náà lẹ́rìí ni àníkejì àjọ jókòó Jésù ò ní wá mọ́ láyé ó ti kú èmi amẹ́rù ẹ̀yìn àwọn pé kò sọ́nà mẹ́ ẹ̀ náà mọ̀ náà. òun náà ṣe ń bà yín ló kọjẹ́. ẹ̀ ń kọ́ àwọn máa ń bà mí ló kọjẹ́ yìí ṣe wọ́n pé propaganda ló máa ń ṣe
bẹ́ẹ̀ni propaganda ní wọ́n ṣe fẹ́ fànàbì náà sallallahu alayhi wa wọ́n sallam. máa pa irọ́ mọ́ káyédè bá èètì ẹ̀ ṣe sí mùnáfìkí nìyẹn àtàwọn kèfèrí ìsàlẹ̀ nọ́ọ̀sì nílé wọn. tẹ́lẹ̀ nǹkan oṣù ọ̀pá náà ẹ̀rí pé àyà yẹn ń sìn báyìí la fi yanjú ẹ̀ kó lè yanjú àyà kan tún wá wà tí ò sáfà tó lè tú kò sí àdìsí ẹ̀ kò sí tẹ́fsírì tó lè tú Quran 53 ló wà Suratu Najmi bàtà 6 to 38. Kò sí comparative kẹ̀. Alátẹ̀sírù àzíràtún wíṣìrà kúkúrọ́. Ẹ rí i pé àwọn àfáà gbàgbọ́ pé Ìnjílà ń gbélé àti Tàórátà àná ti ṣì mú sẹ́ wọ́n ṣì mú gan wàhálà wọ́n ṣì mú gan wọ́n ṣì mú gan nítorí ṣe máa ń rò pé àwa ń lò láti fi ṣe wáàsí ní àkí ń lò ó bá nà bí ṣe lò làwa ṣe ń lò ó aláwọ̀ gbogbo lálùsùn náà sẹ́ ẹ̀ alùbídíà gbogbo irọ́ lẹ̀ ń pa ẹ ṣe súnà ànábì rárá ṣé inú gbọ̀n ní súnà àti ṣòkòtò ànábì ṣe comparative láyé kó tó kúrò láyé wọ́n tẹ́ ṣe ń kàn dẹ́mu ẹ̀ ọ̀tá náà ní ni ẹ bá ń wáyà yìí sẹ́ ọlọ́ni ọlọ́ni ṣé wọn ò fún un nírò ni. bí màá fi sùfì Mùsá. ní o tá a kọ sínú ìwé Mósè. wọ Ibrahim alladhi wafa. àti àpẹẹrẹ tá a ṣe látọ̀dọ̀ Ábúráhámù. alátẹ̀sírù waziratun wizra ukhra. pé aláàrú ẹ̀ṣẹ̀ kan kò gbọ́dọ̀ rú ẹ̀ṣẹ̀ ẹlòmíì ẹ gbọ́ mi yé bí aláàrú ẹ̀ṣẹ̀ kan o kò ní rú ẹ̀ṣẹ̀ ẹlòmíì o ṣọ́n kàwé Mósè ni àbọ̀nríwé àbọ̀nrọ̀ Ábúráhámù ẹjọ́ bó lẹ́yẹ tú àyà yìí ná ìwé Mósè dà tọ́lọ́ ní kan lọ́kà ẹ̀dẹ̀ sọ pé Úmórù mú Tàórátà dání ànábì fajúro irọ́ lẹ́ ń pa náà ọlọ́ni ṣọ́ọ̀kàwé Mósè ìṣòrí bẹ́ẹ̀ mọ́ tẹ̀ ń ṣe ni ẹgbọ́n tó lọ wí ni. bí Mùsá wà Ibrahim alladhi wafa. ọlọ́ni ẹ lọ kàwé Mósè. waziratun wizra ukhra. táwọn bá mọ̀wé Mósè táyé ṣàlàyé fún àwọn ọkùnrin ó pé wá Jésù ò lè kú bẹ́ẹ̀ ṣe yín náà kò pọ́síbù gbọ́dọ̀ láì fẹ́ yanjú àyà yìí tó máa yé wọn ṣáà sọ pé ẹ lọ ní ẹ kàwé Mósè ni ẹ̀yin ò rí ń bẹ̀ ni àní àwọ̀ orí àfáàfin ọ̀wá ṣé gbó ti tẹ́ àfáàfin ọ̀wá àárí torí lọ́dọ̀ Jésù kú bẹ́ẹ̀ ṣe wá ni ṣùgbọ́n wọn ní kò sọ́nà mẹ́ fi hàn wá wọ́n máa wọlé yín náà má dìísì wá kó fi báàkì ọ̀pù àbí kó wá yà míì tó máa bá ẹ tú Kùránì bíi Kùránì àbí bẹ́ẹ̀ kọ́ pé ní òun lè jẹ́ bẹ́ẹ̀ o Kùránì bíi Tàórátà ní bíi ìwé Mósè ẹ gbọ́ mi yé Kùránì bíi Báíbù wọ́n lè yẹ ike súnmọ́ yẹn lé ọ ní amúlámú yìí nọ́bà amúlámú yìí nọ́bà ṣé wọn fún wọn ní ìròyìn. bímọ bí sùfì Mùsá. ní o tá a kọ sínú ìwé Mósè. wọ Ibrahim alladhi wafa. àti àpẹẹrẹ tá a ṣe fún Ábúráhámù. alátẹ̀sírù waziratun wizra ukhra. ṣẹlẹ́yà yẹn ó rí fáàsì Tàórátà ni. táwọn sàbí ò bá ka Tàórátà báwọn náà fẹ́ rí àyà yìí tú o. ní àfa wa tẹ gbàgbọ́ sí kárí tẹ ń ba ìsìlámù jẹ́ tẹ ń gbé àná tó kọrin wèrè kan súnà ló lè ṣe òwe súnà ló lè orí yẹn aburú yìí ṣégún rẹ̀ yìí ìsìlámù ò lè ṣe súnà ló lè ṣe kí ni torí kò yé mi ni súnà mi làwọn sọ àbá tẹ̀lé nígbà tó wà láyé tó fi ń ṣẹ̀sìn tiwọn gbogbo òwe àdìsí tá a kọ yìí mọ́ọ̀lìkì náà kọ́ yìí náà kọ́kọ́ 300 years lẹ́yìn kó ànábì dé ní 300 years ní mọ̀lìkì dé báwọn náà ṣe ń kírun kí mọ̀lìkì tó dé láì sádìsí rárá
ẹ gbọ́ mi yé báwo náà ṣe ń ṣẹ̀sìn kí mọ̀lìkì tó kó mú àtàjọ kò sí wàdí kankan láyé àwọn sàhábà o kò sí rárá báwo náà ṣe ń ṣẹ̀sìn for 300 years tó ń lè ṣìrun kí tó ń ṣàwẹ̀gbà wọ́n ń zàkáyán wọ́n ṣe ájì ṣe for 300 good years ànábì ti lọ àwọn sàhábà ti lọ àwọn tábì ti lọ kí mọ́lìkì tó wá lẹ́yìn tàbí ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kejì kó tó wá kún mú àtàjọ lẹ́yìn 800 years ni ọmọ Russia yẹn ṣẹ̀ṣẹ̀ dé tó ń pè ní Buhari ìlú ẹ̀ ló ń jẹ́ Buhari Ibn Kathir ìmọ̀ Buhari sọ̀rọ̀ Buhari tó ń ṣe ẹ̀kọ́ jọ 800 years ni so báwo lọ ṣe ń ṣẹ̀sìn kí Buhari tó dé súnà lè ṣe ìrọ̀lẹ́ ń pa ẹ̀fẹ̀ ń gbá Saudi súnà kan lè ṣe gangan Kùránì ló lè ṣe Kùránì ló lè ṣe òwe Kùránì gẹ́gẹ́ ló lè ṣe Ìsìláàmù ló lè ṣe ṣé mo kúrò kí ni kò pé alábí wọ́n pèpè sí wọ́n pèpè kú lójú ọ̀nà Ìsìláàmù ni ẹ kí àfa ajágbọ́n sọ̀rọ̀ kan wọ́n láì lẹ́sìn kejì tó lọ tó ní dáhùn sọ̀tọ̀ ní tí wọ́n wí gbogbo tí wọ́n torí kí súnà yẹn ń jáwó Saudi gan ó ń jáwó gan tó ń jẹ nìyẹn wọn ò ní kankan ṣe ẹni tó fi káwọn bá lẹ́rú ń gbà yẹn nìyẹn ó rò pọ̀ gbé nǹkan gidi wá nǹkan gidi ó rò pọ̀ gbé wá hàn pé fèkì náà gbé wá Ọlọ́run tó wá sọ pé kán lọ kàwé Mósè báwọn náà fẹ́ rí kí ló lè wà níwèé Mósè tó ti dàkọ báyìí ṣe ìwé Mósè o máa sọ fún extract ni extract wọ́n gbé Tàórátà kalẹ̀ wọ́n dẹ̀ dàkọ wọ́n dẹ̀ fàdí àti wọn kún lẹ́sẹ̀ máa ń gbọ́ báyìí l'Olúwa wí pátá ìrọ̀rọ̀ Ọlọ́run kọ́ nìyẹn kò yẹ tí máa kó torí wa nù wé ẹ̀. Ọlọ́run àdàkọ náà ṣe. Wọ́n dàkọ ni ẹ wá ohun tí Kùránì wá ní ká lọ rìfáà sí o pé kí ni. Amúlámù yunabba bima fi sufi Musa wa Ibrahim allati wafa. Allah taziru waziratun wizra ukhra. Ọlọ́run ní aláàrú ẹ̀ṣẹ̀ kan tó wà níwèé Mósè ni pé kò ní ru ẹ̀ṣẹ̀ lómìn. A fẹ́ bá Christian sọ̀rọ̀ a fẹ́ analyse ọ̀rẹ́ fún Christian báwo la ṣe wà á ní má wọ́ọ̀rì ló bá mi ṣíwèé Deuteronomy chapter 24 verse 16 and 17 tó sọ wípé. ẹ kò gbọ́dọ̀ pa àwọn bàbá. ẹ gbọ́dọ̀ pa bàbá. nítorí ẹ̀ṣẹ̀ àwọn ọmọ. nítorí ẹ̀ṣẹ̀ àwọn ọmọ. bẹ́ẹ̀ sì ni a kò gbọ́dọ̀ pa àwọn ọmọ. ẹ gbọ́dọ̀ pa àwọn ọmọ. nítorí ẹ̀ṣẹ̀ bàbá. torí ẹ̀ṣẹ̀ àwọn bàbá wọn. olúkúlùkù ẹni tí ó bá ṣẹ̀ ni yóò kú nítorí ẹ̀ṣẹ̀ rẹ̀. ẹ yọ ṣé kò tú àyà yẹn. ó tù ó clear gan-an tọ́lọ́rìn fáṣe pé ṣé ẹ̀ńtẹ́ ní Jésù kú fẹ́ ṣe yín ṣé ẹ̀kàwé Mósè ni ẹ̀rí tó wà nú ẹ̀ ni. Amúlámù yunabba bima fi sufi Musa wa Ibrahim allati wafa. Allah taziru waziratun wizra ukhra. A ní kọ̀ǹpìárà àkọ́kọ́ láyé Muhammadu níṣẹ́ ẹ wo kinní kan tó ṣe báwo sọ́ọ̀tù gbàǹkà yorùbá yẹn ìyẹn gùn díẹ̀ Quran chapter 5 láti 43 to 45 to 46 ẹ máa gbọ́ o ẹ gbọ́dọ̀ ṣe sọ o ṣẹ́yìn tó bí àyà yìí àbí tó ṣẹlẹ̀ mo sọ fún yín jẹjọ àwọn Yẹ̀húdí kẹ́lọ̀ pé ànábì Muhammadu kọ̀ǹpìárà nọmba 1 ni in fact tó o bá yẹ kọ̀ǹpìárà o tún rọrùn wọ̀ oníbídíà ni ẹ oníbídíà torí iṣẹ́ ànábì gangan ni kọ̀ǹpìárà ànábì ṣiṣẹ́ kọ̀ǹpìárà tó yẹ kó láyé ni ẹgbẹ́ wọn lọ́ọ́ sọ náà ẹjọ́ ni máa parọ́ pé Umaru ń ka Tàórátà inú ń bí Muhammadu ẹ wà ókè rárá o wàláì ó rẹ̀ yín gan ẹ bá mi ẹ sọ̀tún ayà ẹ̀ fún wa ntọ́lọ́ rí ìfà ntọ́lọ́ ń gbà lérò tọ́lọ́ mi sọ̀rọ̀ fún ànábì kí lọ́lọ́ wí ẹ máa gbọ́ o. báwo ni wọ́n ò ṣe máa fi ọ́ ṣe onídàájọ́ láàrin. báwo làwọn Yẹ̀húdí àtàwọn Nọ̀sárà wọ́n ní wà nábì
ṣé ká nà lẹ́gba àbí ká lẹ̀ lóko. nígbà tó jẹ́ pé ó ṣe wípé àtàwọ̀rẹ́tà ń bẹ lọ́dọ̀ wọn. ṣọ́ọ̀ni tó rá lọ́wọ́ ni ẹjọ́ ńgbà tá a bá rí christian tó lọ ń jó ṣọ́ọ̀ṣì tó ń di jú àníyá ṣe bá wà lọ́wọ́ ẹ̀ náà bólè rí àkókò máa jó ní ṣọ́ọ̀ṣì bolówó àbúlè rí ẹ̀ wà mẹ́rin ẹ̀ wà náà ẹjọ́ kí làwọn náà fi yẹn ṣe náà àbí ṣílá akáyẹ ìpara pé tó wà níwèé òtẹ́lẹ̀ ẹ̀kọ́ náà àtàwọn christian ara à ń ṣílá akáyẹ wọn lẹ́yìn bó bá jọmọ lẹ́yìn jésù tòótọ́ àbí kò jẹ́ muslim ni pé gbogbo tí jésù bá ṣe bẹ́ẹ̀ bí wọ́n lọ tẹ̀lé o tó bá lẹ̀ fún mẹ́tẹ̀lé bẹ́ẹ̀ bí jésù bá ṣe pẹ́rẹ́ tí Mósè ṣe wàá di muslim for sure wàá kírun dandan ni ṣẹ́ni tó ń dá ní tó ń kó bá christian ní ọ̀rọ̀ tí ó ṣọ̀rọ̀ jésù wọ́n tẹ̀lé ó lè wà láàrin àwa náà gbogbo èkó dárúgbọ̀n sí ṣòkòtò kan lẹ̀ kò sínú pillar of Islam now bó tá à ń búra ẹwà tó ń búra wọn yẹn o bàbá sọ pé ni o kọ́là ṣéwù ni o ìmọ̀ọ́mù wa Ambali bóun ṣe gbọ́ ti ẹ̀yẹ́rè ìmọ̀ọ́mù wa Ṣàrújí bóun ṣe gbọ́ ti ẹ̀yẹ́rè kí lànà bí sọ kò sí ní tó jọ bàbá sọ pé ni bàbá kí ni bàbá wa sọ pé lọ́n tẹ̀lé kò ń ṣàdísà ànábì kí Kùránì rárá báwa fáwọn ṣe gbọ́ yé bí bùnbà ṣe gbọ́ yé ṣé bùnbà sí ànábì ọlọ́run bùnbà sí Ìmáàmù Sùyútì ṣe ànábì ọlọ́run ni wọn ló máa gbé ṣẹ̀rí alẹ́ mọ́ mọ́ bèè kejò ṣẹ̀rí àtàwọn àfáà yẹn ń dá ṣé kò ṣe lójú ọyá ànábì ni kò ṣẹlẹ̀ rí ìtàn ṣe rí ṣe ni pé ànábì ṣe ń túbọ̀ ọdún 9 sallallahu alaihi wasallam àdẹ̀rà kọ́lẹ̀ ẹ̀yọ kan ẹ̀gbọ́n mi yé ànábì ṣe ń túbọ̀ àfọdún 9 gbáko ní every Friday 52 Friday in a year times 9 àwa rí útúbà ẹyọ kan lákọọ́lẹ̀ pé ní útúbà àjọ Jímọ̀ tánábì sọ̀rẹ́ o Buhari àdìsí bánábì ṣe ń wẹ̀ ń balùwẹ̀ pẹ̀lú ìyàwó ẹ̀ gbọ́ mi yé alábìyí sọ wánu gan o ìṣìnà gidi wà láì ṣìnà náà gbé wá ìṣìnà wọn á dẹ̀ wá rú ni àbí ẹ̀yin tẹ́lẹ̀ ní bánábì ṣe ń wẹ̀ pé báyàwó ẹ̀sùn tó máa pé wọ́n máa wọlé wọn lóru òru mọ́jú tá a lè rákọọ́lẹ̀ àwọn arákọọ́lẹ̀ tó ti gbogbo ayé ń gbọ́ ẹgbẹ́ báwọn náà ṣe ṣe rántí ò lákọọ́lẹ̀ náà ikú ò jẹ́ wọ́n mọ̀mọ́ ọ̀ka dànù ni torí pé nítorí ká ní pé kò ní pè wọn táyé bá rí i ó máa wà wọ́n sun gbogbo ẹ̀ náà nìyà ṣé màá wà mọ́ṣáláṣí ń sìn máa yí jímọ̀ mi ni máa kọ nǹkan lẹ́gbàá ànábì ló sọ bẹ́ẹ̀ pé ànábì sọ báyìí lórí wútúbà o lórí ayé báyìí bóyá tú rè torí ayé àkùnrin ṣáà ní ànábì máa tún fún wọn lórí mímbà àbá wọn tún àdìsí ẹ̀ náà ṣáà níbi àwọn wà lórí mímbà wọn ní ẹ̀yin jọ̀wọ́ sẹ́lẹ̀ kẹrin sọ̀rọ̀ sẹ́lám nígbà tí mo wà nílànà àjàmàlà nínú ilé wa àjẹrà ìsàfi àmàlà lé lórí wútúbà gbogbo wútúbà ànábì ayé àkùnrin ni ó máa tú ní ó máa ṣàlàyé fáwọn jọ̀mọ́ tó wá kírun níbo làwọn túbà yẹn wà yẹn alùsùn wà jẹ̀mọ́ ẹ̀yin Sàláfì gbọ́dọ̀ wà. tẹ́ ẹ̀ bá wa ẹ ti dáràn o ẹ kú mọ̀ agbọ́dọ̀ túbà ànábì sọ ìfọ́dún 9 yẹn every Friday agbọ́dọ̀ rí ẹ̀yin tẹ́ ẹ láti sìn pé ànábì wọlé àwọn ìyàwó ẹ̀ lóru mọ́jú tẹ́ ẹ lè rí agbọ́dọ̀ rí túbà Jímọ̀ náà o àwọn tó ń sùn lọ́sàn wọ́n sùn jọ Jímọ̀ wọ́n sùn wọ́n láṣẹ Jímọ̀ wọn ò fi rútú àkọọ́lẹ̀ àbòsí nìyẹn náà ac níbo ayé ànábì ac wọn ọ̀kọ́ ọkọ́ pa ànábì wà ní rútúbà tó ṣe ayàkúrà ló ń kó tì náà ẹ̀yin tẹ́ ẹ lè kọ́ pọ́n báyàwó sùn mọ́jú lè wá rí rútúbà Jímọ̀ kọ́ ṣé ẹ̀kí ẹ̀ báwọn afáyín sọ̀rọ̀ Sáúdí pé kán gbé rútúbà yẹn jáde kárí ẹ bá wọn sọ abẹ́ rútúbà ànábì o fọdún 9 gbọ́dọ̀ rí ẹ bó jẹ́ jẹ́ 3 kárí tọdún kan ṣé àwọn kan máa òkú yá jáde ń sọ̀tọ̀ bọ̀ bọ̀ yẹn kò gbádùn ó wọn kó sọmọ sọ̀rọ̀ àní kò gbádùn jáde wọ́n máa bèrè lọ́wọ́ àwọn àfáàlá ló kọ́ ọjọ́ Sunday lẹ́yìn tẹ́ ń wò mí lọ́wọ́ pé àfáà wa
ẹjọ́ útúbà ànábì fọ̀nà ẹ̀bú ló wà náà wọ́n sọ pé tó wà fún wa o káwọn àti máa ń pè wọn ìmọ̀ àkànní ẹ̀ lóòsà mo ní ìbéèrè kan útúbà ànábì bó ló wà fún ọdún 9 wọn ní gbé lájé kọ́kọ́ pé káńsọ̀ ìjáwọn adégún àwọn akọ́ọ̀tì o àti máa ń da ẹ̀yin ní kẹ́ pé wọn ẹ máa pè wọn ẹ máa pa wọn lórí rédíò ẹ pọ̀ lórí rédíò pọ̀ lórí tẹlifíṣàn ẹ sà útúbà ànábì ó kí jímọ̀ fọdún mélòó 9 làwọn útúbà yẹn wà wáyé tá a ṣe rí ń ta táwa ń rí bó ṣe ń báyàwó ẹ̀sùn àbí aṣáà ń rí pé ìṣàlọ́lá a rí ẹgbẹ́ mi yé pé ìṣàlọ́lá a rí ó wà lákọọ́lẹ̀ bóyá ń fọmọ ọ̀ka kọ̀ọ̀kan tó wàá fi mú tọpọ̀ láfẹ́ jáde a rí ẹ gbọ́ mi yé ó fẹ́ ṣàlọ́lá wọ jímọ̀ a rí ó ní káwé ń lé ká tó máa bọ̀ ń jímọ̀ aṣáà rí ayé ò lè gbà tá a bá kọ. ẹ gbọ́ mi yé a rí ó ṣàlọ́lá a rí ó wá bẹ̀rẹ̀ útúbà a rí àbòsí nìyẹn náà àbí bí à ń tẹ̀wé ní pé bí John chapter 21 verse 24 bí àtàbá kọ ẹ̀ nígbà náà ṣe mọ́mọ́ nítorí ṣẹlẹ̀ sí Jésù ṣẹlẹ̀ sí Mọ̀mọ́dù náà nìyẹn ẹ bá ń sáré kalẹ̀ yẹn náà ó ṣẹlẹ̀ sí Jésù wọ́n ṣẹlẹ̀ sánàbí náà ọ̀pọ̀lọpọ̀ ohun mìíràn ni Jésù ṣe níwájú àwọn ọmọlẹ́yìn rẹ̀. ọ̀pọ̀lọpọ̀ ohun míì ni Jésù ṣe èyí tí ó ṣe ànábì náà ṣe útúbà fọdún 9 tá a níwájú àwọn ọmọlẹ́yìn àwọn sàhábà ẹ máa gbọ́ o èyí tó jẹ́ pé èyí tí ó ṣe wípé èyí tó jẹ́ pé tí a bá ní ọ̀pọ̀lọpọ̀ tá a bá kan ní kí ẹ máa kọ útúbà ànábì lẹ́yìn ọkọ̀ọ̀kan fọdún èmi 9 rò pé àwọn Saudi Arabia rò pátá àfáàníṣàn àjẹmọ́ àtàwọn sáà ayé rò pé yìí pàápàá kò lè gba ìwé náà tí a bá kọ. ayé ò ní láìkí ẹ̀ láàṣẹ kọ́ àmín. àmín. wọ́n rẹ ìwé Jésù tó sọnù máwọn Yèhúdà sàn sáà lọ́wọ́ ó sàn lọ́wọ́ àná lọ́wọ́ àwọn útúbà jímọ̀ ànábì o àwọn ẹ̀ bàbá rí afẹ́ lò ó ẹgbẹ́ sílẹ̀ yẹn jáde ọ̀ẹ́s máa bá yín fa o àdáadáa ẹ bá wá útúbà ẹ máa pè wọ́n pé afẹ́ rí útúbà náà ibo ló sọnù sí ẹ máa pè wọ́n ẹ máa pè wọ́n ẹ máa pè wọ́n afẹ́ rí útúbà yẹn. now báwo ni wọn ò ṣe máa fi ọ́ ṣe Ọlọ́run onídàájọ́ ànábì wọ́n sì máa fi ẹ́ ṣe onídàájọ́ nígbà tí àtàwọ̀rẹ́tà ń bẹ lọ́wọ́ wọn. Ọlọ́run kàn fáàmù ẹ̀ pé wọ́n ní i lọ́wọ́ kọ́ lọ wò ó ìdájọ́ Ọlọ́run ń bẹ nínú rẹ̀. ìdájọ́ Ọlọ́run wà ń bẹ̀ lẹ́yìn náà wọ́n ṣẹ́rí lẹ́yìn èyí ń nì. lẹ́yìn tán lóòótọ́ wọ́n ṣẹ́rí kù àwọn wọ̀nyí kì í ṣe onígbàgbọ́ òdodo. kèfèrí ni wọ́n dájú Ọlọ́run authenticate tó wà lọ́wọ́ wọn ṣé ìlànà ìmọ̀ sáré wọn afájúro àbí ta ló yẹ kó kàkẹ́ mi yá ọ̀tọ́lọ́run sọ náà ló ń ká torí Tàórátà ọ̀ríjìnà ẹ̀ gangan inú Kùránì ló wà ẹ gbọ́ mi yé Tàórátà Mósè inú Kùránì ló wà Ìnjílà Jésù inú Kùránì ló wà Sẹ̀búrà Dáúdà Sẹ̀búrà dẹ́ńkà dáadáa táwọn kankan lọ jókòó tó lọ parọ́ fún yín ẹ mo ṣe mọ̀ fún ẹni tó tàbùkà fà irọ́ òṣì wọ́n fagbárí kọ́ ni Sẹ̀búrà Dáúdà kọ́ nìyẹn Ọlọ́run máa lóun ṣe mọ̀ Ọlọ́run máa ṣe mọ̀ fún ẹni tó jẹ́ àtùpà tó wá ń tan lọ́fà yé yóò mú kàwọn ya ayé ní irọ́ lélẹ́ yìí ẹ ṣé yẹn tiẹ̀ tún da díẹ̀ gbọ́dọ̀ bá wọn bá ṣe ìgbàgbọ́ ni gbọ́dọ̀ bá wọn bá ṣe ìgbàgbọ́ náà wọn là fáwọn kan tí mo rò pé ó tiẹ̀ ní mọ̀ gidi lọ kóòtù mo ní yẹn kó tiẹ̀ ju ayán báyìí lọ ẹ̀fọ́nú ṣùṣù tí mo pe eléyìí nímọ̀ àṣekò ní kankan ó lọ́n kúkú ló bá wọn bá sí òun náà sọ pé òun mọ̀ pé àwọn kírísítẹ̀n gan ò tún gbà á gbọ́ ó mọ̀ o òun dẹ̀ kó tiẹ̀ fáwa kí wọ́n gbà á gbọ́ àwọn tó ní ìwé ò gbà á gbọ́ wọ́n á ní káwọn gbà á gbọ́ torí pé ó fẹ́ bọ̀ yín igi ọmọ tí ètì ìwé yẹn ìpàdébàdé máa ń gbà tó wà láyé wọ́n máa fi ṣe judgment day fún yín gẹ́gẹ́ mi ti ètì ẹ̀ pa lè tó máa ń sọ pé gbà tí a nọ gbà tó after 40 years tọ́lọ́ ń jẹ́ ádámọ̀ fẹ́mi sádámọ̀ lára fẹ́mi sádámọ̀ lára ìgbà tó kọ́ dádámọ̀ ni ó gbójú sókè ó gbójú sókè kàn rí la ilaha illallah Muhammadu Rasulullah lójú sọ́mọ̀ talélé yìí ìyẹn ádámọ̀ ádámọ̀ ni talélé yìí ẹ máa wọ̀rọ̀ burúkú
ẹjọ́ tí wọ́n pé lóòótọ́ ní síkùn ní sádìsì ànábì lórí ẹ̀ pé àìfà ibi tó ń kọ́ dáadáa bá èmi ló kọ́ rí ní sánmọ̀ àdìsì kan ò gbé wá ìtàn wà lórí. kùránì ò gbé wá ìtàn wèrè tí bánábà tá àmọ̀rí kọ́ ó ní pé sọ́kè bá kàn láì ọlọ́wọ́ wá ń bè lọ́wọ́ ọlọ́run pé wọ́n ọlọ́run orúkọ ta lè lé. mo ti ẹ̀rí láìláì lára tó jórúkọ tiẹ̀ tásìmù mọ́bí rọ̀ṣúlẹ̀ tó kọ́ sẹ́gbẹ̀ẹ́ yìí ó ní àrọ́mọdọ́mọ ẹ̀ tó ń bọ̀ ọlọ́run fún lésì ọlọ́run wọ́n sọ ọlọ́run di tó máa ń jẹ́rìí kẹ́yìn imagine drama ó wà nù tíra wọ́n bí léèrè wọ́n ti kọ́ìn ẹ̀ wá ní láìláìláìlá ó wà lábàánà ó wà bẹ́ẹ̀ ìjọ mo rí ti Solomon fẹ́ ọ 300 inú tí àwọn ẹ̀ ń ṣe sorry ọ̀nà máa ṣe pé wọn ẹ̀ wá òkè ni kódà ó wà nù tíra pé Dáúdà gbéyàwó ọmọ ọ̀dọ́ ẹ̀ bí bẹ́ẹ̀ bù ṣe gbé exactly ànábì ọlọ́run bẹ́ẹ̀ni bí rọ́ọ̀tù náà sahih. ọdẹ ń kà ọdẹ gbàgbọ́ ọlọ́run bá a ṣe ra fún bàbá mùdírù mọ́ríkàs lílá fi kàn fún bàbá bismillahir rahmanir rahim lílá fi Quraysh ila bi imrilata shita wa sayf fọlẹ́ abdulrahman azọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹgbẹ́ ìbáyé wa jẹ́ tó Israeliyati làwọn kìíní yìí àwọn ọmọ Israẹli náà gbé wọlé sínú tírà fún wa báíbù ni wọ́n ń kà fún yín wọ́n ọ̀kọ́ ìlà bá wà nìyẹn ìdí ẹ̀ ti gọ̀ ọ́ nítorí ẹ̀kọ́ báyìí pé ẹ̀ mọ bíbélì nítorí kọ́ báyìí nìyẹn o ẹ bá mọ̀ ẹ́ sọ pé àbágbà ẹ̀wòrán àdìsí kan tọ́ni tí Ìsá bá ń bọ̀ ó máa dó lórí iye màláìkà méjì báíbù náà kóòtù fún yín Acts 1:6 ló wà báíbù náà kóòtù fún yín ó máa dó lórí màláìkà méjì àwa jókòó lórí iye wọn á máa répo wọ́n máa gbé bọ̀ ni ayọ̀ lórí ẹ̀ màláìkà báíbù ni kẹ́lẹ́ bá mọ̀ ẹ̀ ní gbarú ẹ̀gbọ́ láéláé àìmọ́nì padà sínú Kùránì yẹn. dájúdájú àwa ti sọ àtàwọ̀rẹ́tà kalẹ̀. ọlọ́ọ̀la sọ Tórà kalẹ̀. ọ̀nà mọ̀ ń bẹ nínú rẹ̀. ọ̀nà ọmọ wà nù Tàwọ̀rẹ́tà bíbélì kọ́ o. àti ìmọ́lẹ̀. àti ìmọ́lẹ̀. àwọn ànábì tí torí wọ́n pé gbà ọ̀rọ̀ fún Ọlọ́run Ọlọ́run. ni àwọn ànábì tí wọ́n ń kà á. tí wọ́n gbà fún Ọlọ́run. wọ́n gbà fọ́lọ́run yẹn. wọ́n ń dájọ́ pẹ̀lú rẹ̀. wọ́n ń dájọ́ pẹ̀lú Tórà. fún àwọn Yahudi. fún àwọn Yẹ̀wúdí. àti àwọn àlùfáà àgbà. àti àwọn àlùfáà àgbà. àti àwọn amòfin wọn. Ọlọ́run authenticate ẹ̀ ìyẹn Tórà Mósè ní òkè bíbélì o. àti àwọn amòfin wọn. lọ́fọ̀ 7. jẹ́ kí àwọn oní-Ìnjílà. jẹ́ kí àwọn tá a fún ní ìwé Jésù. kí wọ́n máa ṣe ìdájọ́ pẹ̀lú ohun tí Ọlọ́run sọ̀kalẹ̀ sínú rẹ̀. ẹ̀wọ̀n òfin yẹn kó máa ṣe ìdájọ́ pẹ̀lú tó wà nínú ìwé yẹn. ẹni tí kò bá ṣe ìdájọ́ pẹ̀lú ohun tí ẹni Ọlọ́run tí ò bá sọ̀kalẹ̀. ṣe ìdájọ́ pẹ̀lú tí mo Jésù sọ fún wọn. àwọn èyí ni òbílẹ̀jẹ́. òbílẹ̀jẹ́ ni wọ́n. ẹjọ́ tá a bá rí nǹkan nínú Bíbélì àní Tàwórátà ní Ìnjílà mọ́ extract ló wà ńlẹ̀ a wá rí i pé n tí Bíbélì sọ n tẹ̀yìn ṣe ọ̀tọ̀ ṣé kò dáká fi hàn wọ́n ni ṣé bí n táwa ń ṣe nìyẹn ṣé àwọn kí wọ́n Bíbélì ṣàlùwàlá ni àbá amúdájọ́ kan wá ń bẹ̀ pé ó bọ́ọ̀bà gbẹ̀rún dúró ka John chapter 1:6 obìnrin náà bọ̀ tó rí i pé ìlara pé àwọn ò mọ̀ wọn ò lè lẹ́yìn tó kápébù lọ́dọ̀ wọn tó mọ̀ ọ́n lọ́yẹ̀ ń takò mí. Get ìgbà tí mo wà láàárín wọn wọ́n yẹ takò mí o I'm the best. Ìgbà tí mo jáde pé òṣìlẹ̀ ń bá ká ìwèrè ló pa yín ìrọ̀lẹ́ ń pa fáyé ń bá sún sẹ́yìn jami kò má gángan náà ṣe sẹ̀pọ̀tà gùnmá nìyí ìyẹn ò dẹ̀ kan ọmọ kankan ọmọ pé kò mọ kankan o wàhálà ọmọ dáadáa wọn pé ikú ò ṣe fi wí oorun bọ ẹni tá a fẹ́ là á fẹ́ rí ó lè sọ fún ẹ ní choice tèmi lè máa ṣe gbẹ̀yìn you are wasting your time tèmi lè ṣe gbẹ̀yìn ọlọ́run wà láì tèmi lè ṣe gbẹ̀yìn. Now bá àwọn Quran chapter 5 verse 68 àbí 65 68 báwọn 68 náà 68. wípé ẹ máa gbọ́ o.
ẹ̀yin onítìrà ẹ̀yin tẹ́ yé Yẹhudi àti Nàsárà ẹ kò sí lórí kinní kan ẹ sí lórí ìkankan o àyàfi tí ẹ bá dúró lórí tẹ́ ẹ àtàwòrétà bá dúró lórí ìwé Mósè àti ìnjílà àti ọ̀rọ̀ Jésù àti ohun tí a sọ kalẹ̀ fún yín láti ọ̀dọ̀ Olúwa yín. àti wọn tírà táwọn náà bí wọn látọ̀dọ̀ Olúwa yín. Ọlọ́run ti sọ ọ́ kalẹ̀ fún ọ Ọlọ́run ti sọ kalẹ̀ fún wọn Mọ́mọ́dù láti ọ̀dọ̀ Ọlọ́run látọ̀dọ̀ Ọlọ́run wá rẹ. ní o. Òun ni yóò sì máa mú ọ̀pọ̀lọpọ̀ wọn túbọ̀ lékún ní ìgbéraga àti àìgbàgbọ́. ìyẹn àwọn Yẹhudi àti Nàsárà. nítorí náà má ṣe banújẹ́ o má banújẹ́ o lórí àwọn aláìgbàgbọ́ lórí àwọn yìí. tó gbàgbọ́ nú wọn. mo sọ wípé Mọ́mọ́dù máa ń ka àyà fáwọn Yẹhudi àti Nàsárà ni pé ń tẹ̀ ń ṣe yìí òun rèé ó wà nù ìwé yín ìta náà ló Báíbù fún nìyẹn àdìsí ànábì la tẹ̀lé àyà Kùránì la tẹ̀lé ẹ̀dẹ̀ ń kọ̀ndẹ́mù wa ṣe pé wà ókè. First Baqarah verse 139. Baqarah 139 to 140 or something, yeah. Kẹ́lọ̀ pé Ọlọ́run authenticate iṣẹ́ wa. Ẹ wí pé olódo lẹ́yìn kúl sọ pé. Ẹ wí pé ẹ̀yin yóò á bá wa jiyàn nípa Ọlọ́run bí. Ṣé àwa ń sọ̀rọ̀ Ọlọ́run bọ́lọ́run ṣe ríre bóyá sọ̀rọ̀ ẹ máa bá a jiyàn. Ṣé òun ni Olúwa wa àti Olúwa yín? Ṣé òun kọ́ Olúwa àti Olúwa yín ni? Tí àwa ní iṣẹ́ wa. Tàwa ní iṣẹ́ wa o. Tí ẹ̀yin náà sì ní iṣẹ́ yín. Tẹ̀yin náà ní iṣẹ́ yín o. Àwa ní olùfọkànsìn fún wọn. Àwa gba Ọlọ́run gbọ́ adẹ̀ ń tẹ̀lé. Tàbí ẹ̀yin ń sọ wípé. Ṣé ẹ̀yin sọ pé. Dájúdájú Ibrahima. Abrahamu. Àti Ismaila. Àti Isiaka. Isiki. Àti Yakoba. Jacobu. Àti àwọn àrọ́mọdọ́mọ wọn. Àrọ́mọdọ́mọ wọn. Wọ́n jẹ́ Yahudi. Yahudi ni wọ́n. Àbí wọ́n jẹ́ Nasara. Ẹ bá wọn challenge wọn. Sọ wípé. Sọ pé. Ẹ̀yin ni ẹ ha mọ̀ jùlọ ní. Ẹ̀yin lẹ mọ̀ jùlọ ní. Àbí Ọlọ́run. Àbọ̀lọ́run. That's a challenge. Kẹ́kọ̀ọ́ kan bá ní tí o dà àlóhùn wà òkè irọ́ ló ń pa. Irọ́ ló ń pa. Ta ni a ṣe àbòsí? Ọlọ́run ta ló ṣàbòsí jùlọ? Ju ẹni tí ó fi ẹ̀rí tí ó ń bẹ lọ́dọ̀ rẹ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run pamọ́ lọ. Èèyàn rí ẹ̀rí tó dájú ẹ̀dẹ̀ ń tọ́jú ẹ̀. Ẹ̀dẹ̀ ń bá Jámíù jà lórí àbòsí. Ọlọ́run kò ní. A ní mi ò ṣe Mósè. Ọlọ́run kò ní mi ò ṣe mọ́. Wèrè máa ń yàn yín máa parọ́ gùn ni àyíkọ́tù amúrú. Ẹni tó yẹ burú tó lè rẹ̀ nìkan burú. Ìyẹn máa parọ́ kù ni wà á máa parọ́ kù ni. Ó yìn parọ́ lọ́wọ́lọ́. Kò lè túbá tó yà ń kú láyé. Tó bá dán yà lọ túbá ẹlẹ́ẹ̀kejì. Now, bó lọ ni pé ká lè mọ̀ pé comparative sẹ́ẹ̀ ni the best method láti bá kiri yóò sọ̀rọ̀. Ìjọ kan ní àwọn wọ̀nyí. The best ni o the best tí ò pé méjì the best ni. Tá a bá ríru wa mọ́ ayé máa bàjẹ́ gan. Wọ́n sì ní pé àwọn kan sì wà tá a dúró sí wọn lọ́n ṣe ń sá pé ẹ má sì gbàgbé ìjáde o wọ́n fọ́ alẹ́ nu o. Ẹ̀yin pásítọ̀ tí mo gbá ní ta gbá ń jò tó alásàbùjá ń jò ní. Inú gúùpù kan ló sì lọ ń fọ́nbù. Wọ́n ti lọ ń fọ́nbù. Wọ́n á gbọ́dọ̀ wọn ni ìwọ máa pè ìwọ wọ́n ń challenge kí ni ìwọ mọ̀ àgọ́ má jẹ́ pásítọ̀ ló yá kù. Inú ẹ̀dùn wọn ni mo máa ń ṣe kò má bọ̀ ẹjọ́ gbé agbọ́ tó dé ẹjọ́ kí ló present náà. Bó lẹ rí yìí ó ṣe máa mọ nothing báwo kan ló máa kà ni. A ní máa sọ fún yín sẹ́ẹ̀ mi ò fi gbéraga mi ò dẹ̀ fi yangàn mi ò tí ì rí pásítọ̀ náà láyé tá a wà yìí sẹ́ẹ̀. Èmi á kó síbẹ̀ wà ní kò rí bẹ́ẹ̀ ta ni yé. Ṣọlẹ́ká skul irọ́ ló wà mẹ́jà rẹ̀. Ṣọlẹ́ká skul tó ń lọ irọ́ ló wà mẹ́. Èmi á kọ́ wọn ní Báíbù ni màá kọ́ wọn. Èmi á kọ́ wọn ní Báíbù ni màá kọ́ wọn ni màá kọ́ wọn. Kí ẹ̀kọ́ á ní tá à ń ṣe ò dáa ó wà ókè o. Mo kó Quran 29 fún ibà 46 ní jóni. Ọlọ́run lè gbọ́ dandan ní kíákẹ́ ṣe dialogue náà. Torí pé àáfọ̀ dialogue àwọn àáfọ̀ nínú ìgbọ̀nlẹ̀ kan ẹ̀kọ́ rẹ̀ jà pé Jamiu ìwọ wà òkè ìwọ ṣáájú. Ṣé nígbà tá a sì jọ ń flow
mo nígbà tá a lọ ṣe kan ní Evans Square ní Èbúté Mẹ́ta èmi náà ti wá pé Jamiu ìwọ ni kò fèsì alàgbà yìí tó pàdàgbà yìí mọ Kùránì lójú ara bàbá wọ́n ní mo mọ ọmọ yìí wọ́n sàdúgbò mi lẹ́kọ̀ọ́ yàn tó bàbá bọ́ta mo rántí ẹ̀ dáadáa ìwọ ọmọ yìí ni ìwọ ni mo lè mi náà ní sà nígbà tí mo rún ó wà pé nǹkan ju nǹkan lọ ó wà pé nǹkan yẹ kí ni ó ju nǹkan lọ kí lọ́lọ́ wí. ẹ kò gbọ́dọ̀ bá àwọn onítìrà jiyàn. ẹ máa gbọ́ o ẹ ti gbé gímẹ̀tì ń wà ọlọ́run ni ẹ má bá wọn jiyàn o. àyàfi. ní ọ̀nà tí ó dára jù. ọlọ́run fi dìbéètì ilẹ̀ ọlọ́run fi dìbéètì ilẹ̀ láàrin àwa àtàwọn tó pín láwọn ní tírà Yẹhudi ò sí nílẹ̀ yìí Nọ̀sárà ò dá láàmú Kírísítẹ́nì ní pọ́blẹ́mù tá a ní tó ń kó wa lọ́mọ. wọ́n dẹ̀ ní tírà. Kí wọ́n mọ̀ ní tírà ìwé Báíbù ṣèwé kọ́ ni ẹ̀ tírà àwọn náà nìyẹn. Ẹ jágbe lórí Kírísítẹ́nì ẹ má bá Kírísítẹ́nì jiyàn o àfi lọ́nà tó kíkín ni tó dáa. àyàfi ní ọ̀nà tí ó dára jù àfi àwọn ẹni tí ó ṣe àbòsí nínú wọn. àwọn tó ń rò ó tó tẹ̀lé ṣé àwọn tí mo ti bá ìsáǹgì wọn mọ̀ kọ́ tiẹ̀ tó mo pé kò eléyìí ò ní tó fẹ́ wọ́fà a ṣe dìbéètì ọdún mẹ́ta gbáko ní every month ọdún mẹ́ta nígbà táwọn bẹ dìbéètì yẹn èèyàn 20 ló ń tẹ̀lé ìsáǹgì èèyàn 20 wọ́n dẹ̀ já wọn kù 5 ṣẹ́jọ́ ti máa stop ẹ̀ mo kàn ó pé àwọn lọ́dọ̀ bàbá sẹ̀lẹ́tò Islam ní Àjàsà olóhùn venue yẹn mo kàn débẹ̀ ìjọ náà lọ́hùn mi tó ti rẹ̀ mo kàn ó pé àwọn Christian dà mo ṣe àwọn ṣòfò àwọn alájókòó lọ́wọ́ ní èdè àbí nǹkan mi ìsáǹgì àwọn èèyàn ẹ̀dà ẹ̀yìn àlọ́ sí dẹ̀ inú ó sì wẹ̀sì ń bá ń kà wọ́n àwọn márùn tó wà ń bẹ̀ ìsáǹgì Kórèdé bàbá tó máa ṣàdúrà bẹ̀rẹ̀ cameraman àti Adésínà moderator wọ́n jẹ́ márùn. ìyàwó rẹ̀ ló wá. sọ àwọn tó máa ṣiṣẹ́ nìkan ló wá àwọn tó máa gbọ́dọ̀ go ṣe kí ni mo ní sáǹgì from today go mo cancel debate mo ti win mo láwọn èèyàn tèmi náà ìjókòó lọ yìí àwọn ti ẹ̀dà ẹni márùn lẹ́wà ẹni tó máa ṣiṣẹ́ nìkan lẹ́wà wọ́n ti sá lọ mo close ẹ̀ wọ́n wò pé mo close ẹ̀ mímọ́ tó fi ń ṣe o ó ṣáà ń dùn pé mo ṣe máa close ẹ̀ ó fẹ́ pè mí pa mo ní mi ìbẹ̀ ṣe mọ́sẹ̀ ìgbà tó sú mi tó sú ó ní òkè kí ni mo fẹ́ kí ni condition mi mo ní condition mi ni pé wàá wá èèyàn 100 sórí iṣẹ́ tó bá jẹ́ 99 ní ṣe debate yẹn ó yẹ kí mo fẹ́ nìyẹn mo ní kí mo fẹ́ nìyẹn ìsáǹgì try o wàhálà ó wá èèyàn 100 yẹn fún mi ìkẹjà lánàá fún ó ṣe ìkẹjà ìjọ yẹn ó dẹ̀ rẹ̀ mu ní fever mo mi lè cancel ẹ̀ mọ́ mo kọ́ dé báyìí àwọn kan wò pé kí n mò ń ṣe yìí má kàn lẹ́yìn ọ̀kọ̀ọ̀kan 1 2 3 4 mo ní don't be offended that's our agreement I must count you people you must be 100 before we start this debate mo dẹ̀ kà wọ́n pé 100 gẹ́gẹ́ kí a bẹ̀rẹ̀ ẹ kúkú wà ń bẹ̀ ká tó lọ wọ́n ti kù 20 ká tó parí ẹ̀ wọ́n bínú ìdè ni pé kí la wá gbọ́ yìí níta àgbọ̀ yìí rèé kí la wá gbọ́ yìí nítorí káwọn fún àwọn àyàn kórìíga yìí lórí nìyẹn wọ́n sà gbẹ́gbẹ́ lẹ́ máa takò wá wọ́n fún Christian ní ẹ̀fún wọn lẹ́gbẹ̀ẹ́ ayé tí wọ́n iṣẹ́ pé ẹ̀gbá mi ẹni báṣẹ́ wa jẹ́ àbí ẹni báṣẹ́ yìí jẹ́ náà ẹni báṣẹ́ wa jẹ́ ọlọ́wọ́ lè bí í léèrè aláyé máa jẹ aláyé máa jẹ pẹ́ẹ́n bí i ẹ̀tú náà ẹ̀tú wáyà kan ní Quran Surah Imran verse 18 and 19 ọlọ́run tó tó challenge kan bẹ̀rẹ̀ máa gbọ́
ọlọ́run jẹ́rìí pé ọlọ́run ṣẹ̀yídà lọ́wù mo jẹ́rìí pé kò sí ọlọ́run mìíràn kò sọ ọlọ́run kan o àyàfi òun nìkan. àfi ọlọ́wù. bẹ́ẹ̀ ni àwọn màláyíkà àwọn màláíkà pẹ̀lú náà ń jẹ́rìí àti àwọn onímọ̀ àti ìjìnlẹ̀ àwọn tó nímọ̀ tó nínú jìndò àwọn onímọ̀. nínú àwọn tó jìndò. òun sì dúró ṣinṣin Ẹ̀hẹ́. ṣí ẹ̀tọ́. Bẹ́ẹ̀ ni. kò sí ọlọ́run mìíràn Àfi àyàfi òun. ṣẹ̀gbẹ́ proof nìyẹn. alágbára ni ọlọ́run àti verse ọlọ́gbọ́n. 19 wá gbọ́ 19. dájúdájú ẹ̀sìn kan ṣoṣo tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run. ẹ̀sìn kan ṣó tó wà lọ àsọ̀rọ̀ kan wà ní ọdún 19 yẹn o ẹ̀sìn kan tó wà lọ́dọ̀ ọlọ́run ó ní Islam. òun ni ìsìláàmù. àwọn tí a fún ní tírà síwájú. ẹ wo challenges táwọn ilé ní comparison wò dáa ìkànnì yín o ọ̀nà náà tá a fún tírà ṣáájú kò sí. yẹ̀wúdí nọ̀sára àtàwọn formulated book bíbélì formulated tírà bible wọ́n fọ́ọ̀mù ẹ̀ ni ẹ wá gbọ́ tó lọ sọ ń pa wọn o. kò sí ṣíṣe ìyapa ẹnu wọn ò yapa ẹnu pé ìsìlámù lẹ̀sìn láàrin wọn láàrin wọn àyàfi lẹ́yìn ìgbà tí àmọ̀dájú rẹ̀ ìgbà tó ní pé ti wá bá ilé wọn. máa pa wá rẹ́ tá a bá tẹ̀lé o. in tó bíjà láàrin ànábì àtàwọn yẹ̀wúdí àti ọ̀sára ìmọ̀dínà nìyẹn o pé ẹ wá agbègbè ni wọlé ó ń pa kínní yìí lára ní tá a fi ń jẹun ló ń tù yìí ó bọjà jẹ kí ló ń ṣe yìí ní ìfẹ́ máa san ọ̀rọ̀ kan ó ti pẹ́ àfa kan pè pé Jamiu wá àwọn tó ń tù yìí ó ń bá nǹkan jẹ́ fún àná ó ní mi ìbàjẹ́ mo ń tọ́ ọ̀yàn lẹ́nu tẹ́yìn náà ń ṣe ò dáa. ẹ má yẹ ń gbọ́dọ̀ sẹ́yìn. kò sí ìyapa ẹnu láàrin àyàfi nígbà tí àmọ̀dájú rẹ̀ ti wá gbàtọ́ bá ní pé wọn. kí ni máa pa wá rẹ́. ní ti ìlọ́ra láàrin ara ṣé wọn. wọ́n lára pé àná bí ó ṣe máa jẹ́ wọ. ní tó ń ṣe àwọn ní súnmọ́súnmọ́ yẹn náà nìyẹn o àtàwọn sáláfì yìí ládàáda yìí. ṣé àwọn sáláfì yẹn àwọn sáláfì yẹn náà dáhùn làwọn yóò dáhùn gidi. kírímínà ń gbogbo wọn. kírímínà gbogbo sáláfì yà kírímínà ni wọn. àwọn gangan náà ń ba nǹkan jẹ́ jù àwọn gangan náà ń ba nǹkan jẹ́ àwọn lọ́tà ẹ̀sìn. ẹgbẹ́ àwọn ọ̀rọ̀ wọn ọ̀rọ̀ tó máa ń bá tó lè dà lúrú ni nígbà tẹ́nìkan lanu pagà tó ní tẹ̀bílígì ẹ má bá wọn ṣe mọ́ amadíà ẹ má bá wọn ṣe mọ́ àwọn tàdánmọ́nù ẹ má bá wọn ṣe mọ́ ta ló wá ṣẹ́kù ìkùn ẹ má bá wọn ṣe mọ́ kí ló wá ṣẹ́kù súfì ẹ má bá wọn ṣe mọ́ amadíà ká má bá wọn ṣe mọ́ àwọn ìkùn ká má bá wọn ṣe mọ́ ta ló wá kù nú ẹ̀sìn ọ̀hún ẹ̀yin sáláfì nìkan lẹ́kọ̀ọ́ àbí nọ́mà nọ́mà rárá aláì nọ́mà aláì àná gbàgbé ìjọba tá a ṣe ń rè àlìngbà yẹn wọ́n bí léèrè inú ọ́díò tó máa ń sábà ṣe ṣe ẹni tó yẹ sàlàfíà gangan jàbàdá ni kò lo Facebook ní láyé yóò ti láyé kò dẹ̀ sí ìlọ́gán ní sìn ọ́díò ni oníbídíà lòun náà ń lo fóònù o àná bí òrùkọ́dù yẹn nígbà tó máa kọ́ yàrá ìjẹ́ lo fóònù rí ni kò lè ta sìmẹ́ǹtì rí òun lè ta sìmẹ́ǹtì bídíà ló ń ṣe ẹ kọ́ ló máa dáko ni ìbá lọ́bìnrin dẹran ni kó máa lọ dẹran náà ṣé ẹran tán ló gbó ni kó bọ́ kó máa lọ dẹran ó di Fúlàní ọ̀sán gan. wọ́n ẹnìkan bí léèrè ìjọkan pé nígbà tẹ́ ẹ kàn dẹ́n gbogbo ayé báyìí pé eléyìí ọ̀dà tó ń wò dá òkè tọ́rọ̀ ogun ẹ̀sìn bá ti èdè ṣé Súfì lè jọ ìwọ nínú àfẹ́ wọn amádájà ni ẹ máa kú tán mélòó ni wọn àwọn dáadáa mélòó ni wọn ní mélòó ni wọn tún bá ara wọn jà wọn ti wá rú ọlọ́run lè parí ìjà náà torí èdè ti mú wọn àti tó máa jẹ́wọ́ bọ́rọ̀ yẹn ṣe lọ. èmi ká pọ̀ yín jò ní tí kan bú àwò tó ń bú àwò àzófin gbogbo ẹ̀ náà èmi ò máa mọ ẹ máa wọ́n ti afẹ́ àbọ̀dé mọ́kà wọn náà àárà lọ́dọ̀ nìyẹn. Now ẹ jẹ́ tó Quran chapter 18 Surah Al-Kahf láti verse 1 to 5 ẹ máa gbọ́. Kí ni mo pín gbogbo ẹni tí ò bá ń ṣe kan parí àkọlé mọ́ Ìsìlámù láéláé. Ọlọ́run ní ọpẹ́ ní fíìmù Ọlọ́run Allahu Akbar ẹ ṣe alhamdulillah ẹ ṣe tó
ṣe rágbo tẹ wà yìí ó ń di bẹ́ẹ̀ ṣàgbóláyé wàláì tààlà má ṣe ẹ lọ tán níyàn yín ṣe ṣẹ́yìn tí ò tó ń bọ̀ àṣẹ́kù ò wàláì ní tí ò tó wà lẹ́hìn bọ̀ àṣẹ́kù tó máa ṣẹ́kù jaburata torí iṣẹ́ Ọlọ́run lélẹ́yìí táwa ń ṣe yìí ṣé láwọn alúkọ̀ nǹkan kan dáadáa yẹn ìjẹun lásán ni aláàárẹ̀ dẹ̀ ni wọ́n mo ti káyà fún yín dáadáa aláàárẹ̀ ni wọ́n gbogbo alálùkọ̀ láyé aláàárẹ̀ ni wọ́n wọ́n á lọ sọ àwọn ọmọ àyà yẹn náà máa ń kà dáadáa bá a sọ bí ọ̀ràn ti sọ́tún ní sáì ló wà verse 95 ẹ̀gbọ́n tó náà sọ. ayé sẹ́wìlì kọ́ ìdùnnà mìíràn líbú mi ní ìnàgbẹ́ irú lè dọ̀rárì. ẹ̀gbọ́n tó náà sọ. wọ́n lè mú já. wọ́n bá àwọn tí ń dàpọ̀ máa ń lé ẹ̀kọ́ kan ọlọ́ni. ayé sẹ́wìlì kọ́ ẹ má fi wọ́n wéra wọn o wọn ò jọra wọn o àwọn tó ń kàn dé mọ́ bá ṣe ń káàkiri níbi tó ń gbádùn dè tó ń lálàáfíà dè nítorí ọ̀hún sọ káṣe làwọn ń ṣe nítorí àáfàá tí wọ́n kàn dẹ́mù ní Saudi làwọn ń ṣe báwọn ṣe fẹ́ kó rí nìyẹn wọn ò nídìí Ọlọ́run rárá nílẹ̀ ayé wọ́n ka Kùránì àníjọ́ mo ṣí àyà ajá fún kan nu wọn jọ kan ó ní Jamiu oníṣàṣì ẹ ṣe wá tó báyìí mo ní ẹ sà ẹ lẹ́lájá jíjẹ ò dáa ẹ bá mi tú àyà yìí ológa o ó bá pè àfa kan ó láfa tí mo rí ìtú lágbára kí lẹ rí sí i ó ní ká sọ tòótọ́ ká jajá yẹn ẹnu òkò lórí ẹ bọjá mi ti máa ń tẹnu mọ́ jù wọ́n mọ̀ pé rọ́lá wọn ń pa èmi kọ́ mo kọ́kọ́ sọ bẹ́ẹ̀ àní ṣé wàá sí àrí tó ń lọ kélé tó jẹ ó ní ká jajá ọ̀ràn ọyàn nífẹ̀ẹ́ tó bá láìkí ẹ̀ wọ́n gbọ́dọ̀ Jamiu àjàjá ìṣe sorry wọ́n máa ń dùn mí ní wọ́n fẹ́ lè mi orí ìjà àjàjá èmi kọ́ ṣé wàá sí àrí ìtànà lórí ìjọ wọn àjàjá ọmọlẹ́yìn èlé mi ṣọgbọ́n Ṣítù eléri ibú Saidi Ṣítù eléri ibú èmi kọ́ lórí ìjọ wọn àjàjá ṣé wàá sí àrí ìtànà ní Cairo lórí wa ọmọlẹ́yìn èlé mi ṣóyí ẹ ìwọ tí wọn kàn ti olódo tiẹ̀ ni wọ́n tiẹ̀ lẹ́yìn olódo aláìmọ̀gàn tọ́ọ̀gì lásán àmì àwọn aláìmọ̀kan alódìjọ́ Wednesday tani aláìmọ̀kan á máa dùn gan ọlọ́run aṣọ àtayọ ọlọ́ni. láyé sẹ́wìlì kọ́ ìdùnnà mìíràn líbú mi ní ìnàgbẹ́ irú lè dọ̀rárì. ọlọ́ni ẹ má fi wọ́n wéra wọn ẹ máa gbọ́ o àwọn tí wọ́n jókòó ńlé ẹ máa gbọ́ o tí wọ́n jẹ́ mùsùlùmí láì jẹ́ pé àárẹ̀ ló ń ṣe wọn. ẹ gbọ́ mi yé àwọn tó yìí wọ́n ṣáṣe every Sunday tó láwọn ṣe álùkọ̀ ọlọ́run láláàárẹ̀ nìyí o ṣé láì ṣe pọ́n rẹ̀ yìí àwọn tẹ̀bùlígù táwọn tún ń káàkiri lẹ́tún condemn wọ́n ní wọ́n lè rìn kú gòkò yín náà kárìn náà Ọlọ́run ní ká máa rìn kiri ṣé ẹ̀ka Tauba ní chapter 9 verse 2 Ọlọ́run ẹ̀rìn káàkiri ayé ká máa rìn kiri Ọlọ́run sọ ká rìn kiri àbí ilẹ̀ ń parọ́ fáyé Ọlọ́run ẹ̀rìn káàkiri oṣù mẹ́sàn-án rìn kiri ẹ máa rìn kiri torí pé ẹ̀yin ò lè rìn ẹ̀yin fẹ́ gun fẹ́ǹsà kí fẹ́ǹsà kó máa kí fẹ́ǹsà máa dájà alẹ̀ pé àfa ìṣẹ́ wọn gun fẹ́ǹsà ó tún lára kó gun fẹ́ǹsà èmi kàn sọ jẹ́rẹ́ ọ̀dẹ̀ mú tèmi mẹ́rin àti àwọn kan ti sọ rí ẹ̀ gẹ́ẹ̀tì àti àwọn kan ti fi bú wọn rí pé ìwọ ni fẹ́ǹsà èmi kàn dé ẹ̀kọ́ sọ ní pé bẹ́ẹ̀ ṣe lè tó yìí fẹ́ǹsà ló wá kù ọ̀rẹ́ Jamiu lọ́ bá fi náàpù èmi àti àwọn kan ti sọ rí pé wọ́n sọ wọ́n náà wọ́n pé fẹ́ǹsà ti pọ̀ ju àwọn ìkọ́ni náà fi mú èmi kọ́ mo ṣe àwọn tó ń ṣe ọmọ wọn wá fún kan mẹ́mi wọ́n á fèmí kẹ́wọ́ wọ́n ti gbé mi ò léèyàn
wọ́n fi àjẹ mí ẹ̀ṣọ́ náà wá sí ọ̀rọ̀ ànágọ́lọ́ ti ń jáde yìí ẹ máa wo ti fíìmù ni ẹ máa kọ́mẹ́ǹtì fíìmù ni o wàhálà season ni àná sì máa bọ́ talẹ́ ọkọ̀ọ̀kan pé bó ṣe rírì bó ṣe lọ wọ́n á da gbogbo ẹ̀rú tó bá yá wọ́n ní ìdàrú yẹn kò sí tó jọ ìwé èrè fún agbésẹ́ fún ìrìn dúró òun fi trend ní tiẹ̀ ni àwọn agbésẹ́ fún ẹyin tí àwọn ti gbówó ṣe é kò ní ṣe agbó Facebook agbó òtọ̀ àtúgbò òtọ̀ ọ̀hún máa iṣẹ́ lọ torí bó ṣe mọ sórí yẹn ò yé mi èmi kò sí ẹ̀ gbọ́ rí jàre. لا يستوي القاعدون من المؤمنين غير أولي الضرر. Ọlọ́run ni wọ́n fi wé àwọn o àwọn tó ń jókòó ńlé tó máa mọ́ṣáláṣí every Sunday láì ṣe pé àárẹ̀ ló mú wọn láì ṣe pé ọ̀gbádùn kí wọ́n fi wọ́n wé. والمجاهدون في سبيل الله. àwọn tá à ń káàkiri from one street to another tá à ń ṣe wá sí káàkiri àwọn agbowó bí a tún wá náwó ni àrísìkèmí wa wá láti Abẹ́òkúta láti Ìlọrin látọ̀fà láti everywhere. والمجاهدون في سبيل الله بأموالهم. kẹ́nì kan tún wá máa fi bú wa àwọn àrísìkè owó wa àrísìkèmí a tún lọ Ìgbésà àní gbogbo ọmọ àfọwọ́ wọn tó lọ ni kẹwọn ni ẹ̀kílẹ̀ ń bá ká àṣẹ pé ìgbádùn ara ó rẹ̀ yín o ọ̀tá Ọlọ́run mà ní yí kẹ̀ ẹ̀dẹ̀ rí nǹkan ẹ̀dẹ̀ ń bàjẹ́ ẹ̀yin ò lè ṣe ẹ̀ tún lẹ́kọ̀ọ́ àwọn fẹ́ ṣe tún bàjẹ́ ni Ọlọ́run aláàárẹ̀ ní yín o aláàárẹ̀ ní yín aláàárẹ̀ ní yín o àwa ní ìjù yín lọ o. فضل الله المجاهدون بأموالهم وأنفسهم على القائدين درجة. Ọlọ́run ni a ṣe àgbéga fún àwa alárìnká ju àwọn aláàárẹ̀ alúkọ̀ lọ. ṣé àgbẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn máa ń kàn dẹ́mu àsálátù ni ẹ̀gbọ́n sọ̀rọ̀ lórí ẹ̀wọ̀n tó gbọ́n náà ti kó sí ẹ̀ gẹ́tì mi ìgbà tó sàtú kọ́kọ́ di sí náà sàkọ́ bẹ̀rẹ̀ wọ́n gbógun sí wọn pé àsálátù ká jókòó Sunday bídíà ni wọ́n wá rí i pé kí ni wọ́n máa kọ́ mọ́ṣáláṣí ńláńlá wọ́n máa ra wọn tó máa ń dọ́bẹ̀ ẹ̀já dá ló pẹ̀sù àánú ẹlẹ́ o ṣe lágọ̀ tẹ́ ń wò láìfù yẹn aláṣáwó lè ṣàlàyé tó máa ń ṣe lẹ́yìn kámẹ́rà òun lọ alókọ̀ yìí ó dẹ̀ yé lẹ́yìn kámẹ́rà ọmọ tó ń ṣẹlẹ̀ wọ́n ń dákun ní kan owó ni àní alókọ̀ aláṣá ló yé kí ni aláṣá ṣe kó ọmọ tí mo sọ náà lẹ́yìn kámẹ́rà pé ṣùgbọ́n bíkà owó dídá ló kó kámẹ́rà ńgbà yẹn wọ́n máa dáwó wọn bí wọ́n dá bó ṣe ń da lásán ń da lálùkọ̀ náà ọsọ sẹ́ni máa gba yín bídíà wèrè wo tí ò yọwó àná ń gbà yín ní sẹ́ẹ̀ èwo máa ṣe Ọlọ́run jẹ́ ẹgbọ́n ṣé àwọn bàbá tó ṣe iṣẹ́ Ọlọ́run làwọn sòmùrà ń gbà yẹn tó ṣe jìhádì tó lọ́hùn ẹlòmíì àgbẹ̀dọ̀ òpin méjì tẹ́ kó láyé láwọn àníyàn eku ti jẹ́ ó tún wé bẹ́ẹ̀ ni àwọn ilé wa kó ṣìdé wọ́n da iṣẹ́ gidi nù ẹ o bẹ́ẹ̀ bọ́ ṣe ń rìn lọ́wọ́ yìí kó ló ṣe máa bọ́ ta bóńlì pé èmi ṣòṣà ń lọrin. anakala gbogbo àdúrà táwọn afáàyàn ṣe ní mọ́ṣáláṣí lẹ́yìn wákàtí márààrún wọ́n ti gbà lẹ́nu wọn. ẹ̀wọ̀n ní bídíà ni ogun dẹ̀ ti wáyé. ṣọ́ọ̀ṣì wa ń lọ́rọ̀ yìí ilé dì ń lọ́rọ̀ yìí ẹ wo àwọn aláwo máa ń fún ka máa ń kún gbòòrò aláwo sọ bá ti dájọ́ pé yín ti pé aláwo ní olóòórùn for that matter kó máa challenge wa. Oh, 3:30. Ẹ já parí ẹ̀ náà. Carry go. Tó wá ní carry go ẹ̀ ní àpáta agbára. Àpáta agbára no shaking. Ẹ jẹ́ ẹ̀kọ́ ẹ̀ báyìí máa ń pàtẹ́wọ́. N fẹ́ kọ́ ọ báyìí máa ń pàtẹ́wọ́ carry go ni o. Kìfì yẹn round the up. Tó wá meeting, wọ́n á ní ẹ pàtẹ́wọ́ pa.
ẹ tún pàtẹ́wọ́ àtẹ́wọ́ kárígò ẹ ti gẹ̀ẹ́sì ẹ̀ àdúgbò làwọn àkínyìn ilé kárígò kọ́ ló wà mẹ́rin ilé kárígò ló wà mẹ́rin ní ọgbà ẹni géètì ẹgbà ó ní ẹ́stéètì ẹ̀ nìyẹn so ó yá máa parí ayé àtàwọn bábọ̀ ìwé lakọ́tì ìlú ọ̀mọ́ ti kó mẹ́rin káàfù ni ẹ jẹ́ náà dọ̀ káàfù yẹn ó ní wọn ti fẹ́ lò mẹ́ fún wọn. Alhamdulillahi allazi anzala ala abdil kitab wa lam yaj'al lahu iwaja. Ọlọ́run ọpẹ́ ni fẹ́mi Ọlọ́run tí mo sọ tírà kan kalẹ̀ fún ẹrúsìn wa kan tí ń jẹ́ Muhammadu tí ò ní kọ́nu kọ́ ọ nínú wà láì Kùránì pé súnmọ́bì láì ó pé ṣé náà tó báyìí wáyé náà àáfàá wa ní Kùránì kan arúṣì Kùránì kan àbúṣì Kùránì kan kìíní kan irọ́lẹ̀ ń pa ṣé tó jẹ́ ẹ̀rọ ṣé ní oye ká ṣe là ń ká ẹ̀ nítorí káwọn ní pé tálá fi Kùránì ràn Muhammadu báwo ṣe máa kí méjì mẹ́ta báìbù pọ́nríṣì torí wípé translation ló bá yẹn jẹ́ Kùránì ò lè pọ́nríṣì níṣe láéláé ẹyọ kan ló wà lójú ẹyá lómi dàárọ̀ yìí wọn kì í ẹ́dìtì Kùránì wọn èyí ẹ́dìtì ẹ̀ wọ́n máa lọ sọ àwọn kan náà tó ṣẹlẹ̀ rèé ṣẹ́rí ekú fún àkókò ajá ẹwà ń bí sìn àwọn kọ́ ọ́lẹ̀ ìwọ kọ Bákọ́rà Bákọ́rà tó bí 5 ẹyọ kan náà múnú Bákọ́rà ètò kù ìkan náà la máa sùn yẹn ni ẹ gẹ́sì wọ́n ṣe kú léètì ẹni yẹn náà ẹnìkan kọ́ ló kọ́ ẹnìkan kọ́ wọ́n pọ̀ tí wọ́n ń kọ́ lẹ̀ ara àpáta ara ewé ara igi pé kó kiri nìyẹn àtàwọn tó wá sórí Bíbélì ò lọ bẹ́ẹ̀ rárá àdàkọ́ nìyẹn náà ẹ lè fi yẹn wé kò yẹn tó lè ha báyìí sórí láì wọn bí dá ha báyìí sórí òkè ẹdúró èrè lásán mẹ. gbàgbé àwọn babalágége kaná àṣesílẹ̀ Ádámù tàná akúrí ní ó gbàgbé yẹn o kò sí inú onímọ̀ tòní tí ó ṣàǹfààní mímọ́ bàbá Ádámù.